kí ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ní Olóòtọ́ TV ní Nàìjíríà àti ní diaspora. Ojú tí ẹ fi ń wò wá ojú yóò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá etí yóò ní di. Àní sunkún gbẹ̀yìn ayọ̀. Tòfò tàrùn kó máa gbélùgbẹ́ wò wá kí tòótọ́ ọmọ kó yá lé kése gbogbo wa. Nǹkan tí mo fẹ́ sọ lónìí kò pọ̀. Mo kàn fẹ́ ṣe ìyànnàná ọ̀rọ̀ ni. Wọ́n dẹ̀ ní tí okùn bá jìnnà, wọ́n ní láòkì ń kó. Ẹ̀yin tó wáyé kó ní bá jẹ́ ọjọ́ àkọ́kọ́ tẹ́ ṣe alábàápàdé channel wa. Ẹ jọ̀ọ́ ẹ gbìyànjú ẹ subscribe sí channel yìí so that tá bá ti fi àwọn content wa lóríṣiríṣi tá bá ti fi sórí channel wa ẹ lè máa láǹfààní láti máa rí wọn wò. Tá bá ti wá ń wò ẹ máa try kẹ́ máa share fún àwọn ẹbí, àwọn ará, àwọn ojúlùmọ̀ yín kẹ́dẹ̀ máa like. Ní òní nǹkan tá fẹ́ sọ, mo fẹ́ gbìyànjú láti fún bàbá wa Olúwo, mo fẹ́ fún wọn ní èsì ọ̀rọ̀ wọn. Ṣùgbọ́n èsì ọ̀rọ̀ yìí kò ń ṣe pé bóyá àwọn gangan ni mò ń ju ọ̀rọ̀ yẹn sí directly. Lábẹ́ bákan náà dẹ̀ tún ní àwọn ni mo tún ju ọ̀rọ̀ yẹn sí. Nítorí jẹ́ kí n sọ pé kì í ṣe báwọn ni mò ń darí ọ̀rọ̀ yẹn kọ púpọ̀ jù ní wípé n tí bàbá ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ káàárọ̀ òjìrè náà ló jẹ́ wípé òun làwọn náà ń sọ lẹ́nu. Ṣùgbọ́n eku tó dá ilẹ̀ tí ń jẹ́ dá òun gangan ni bàbá wa Ọba Olúwo. Níbi fídíò kan tó jáde ní bóyá bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn nígbà tí wọ́n pe iléeṣẹ́ rédíò tó wà ní Òṣogbo, bóyá tẹ́yin ò bá láǹfààní àti gbọ́ ọ́díò yẹn ẹ jẹ́ kí n sáré play rẹ̀ fún wa. Bóyá tẹ́yin ò bá láǹfààní láti rí fídíò yẹn pẹ̀lú ọ̀rọ̀ tí bàbá Ọba Olúwo sọ bíbẹ̀ ẹ jẹ́ kí n sáré play rẹ̀ fún wa. Bá ti wà ní ìsìn tí wọn ò bọ̀rìṣà mọ́. Àwọn dẹ̀ ti wà á ti kó wọn jọ, wọ́n ti pọ̀ gan o. Wọ́n ti kó wọn a ní fọ́rọ̀mù o. Tí wọ́n ti pọ̀ gan, tí wọ́n ti mú tọ́ yàtọ̀ sí ayé àtijọ́. Ẹni fọ́rọ̀mù àwọn ọba tó ṣe pé wọ́n sọ wípé àṣà àti ìṣe Yorùbá àwọn ti kọ̀yìn sí. O wọ́n ń ṣàṣà àti ṣe o, ta ló sọ fún yín pé àṣà àti ṣe olóòtú ṣe wà òkè. Mo wà òkè sà, kábíyèsí. Ẹ sì ń sọ àrò àṣà àti ṣe. Ẹ mọ̀ ní jẹ́ àṣà àti ṣe ni. Mo mọ̀ sà. Àṣà àti ṣe ni kéèyàn wọ aṣọ ní àkọ́kọ́. Àṣà àti ṣe. Aṣọ ẹ wọ kẹ̀mbẹ̀. Ẹ wọ ẹbìnrin abetí tàbí pamọ́lẹ̀. Kẹ́ tó sọ̀rọ̀ ara ẹni tí wọ́n òkè fún mọ́ yín Yorùbá òun ni kẹ́ wọ kẹ̀mbẹ̀. Abetí àti kẹ́ gángan kẹ́ kúnlẹ̀ fún àwa nìkan là ń kúnlẹ̀, Yorùbá nìkan ní ń kúnlẹ̀ fún bàbá àti ìyá. Yorùbá nìkan ní kí n dọ̀bálẹ̀ fún bàbá àti ìyá. Àwọn àṣà àti tí ó nìyẹn sádẹ̀ mọ́ gbéga. Àwọn àṣà akáfẹ́ fọba jẹ nílẹ̀ Yorùbá kọ́ba ó lọ sí pèbí bí ọlọ́sẹ̀ mẹ́ta olóṣù kan. Àgbọ̀ àṣà nìyẹn. Àṣà náà mo sọ. Ẹ máa gbọ́ bó o lọ bó o ṣe máa ṣe kí ṣe ìbọ̀rìṣà ní àṣà, ẹ̀sìn nìyẹn. Ẹ jẹ́ kí n sọ fún yín, ṣé ẹ̀sìn kọ́ ni Islam? Ẹ̀sìn ni. Ṣé ẹ̀sìn ni wọ́n fi mọ̀ mí ní Yorùbá? Rárá. Ṣé Christian ni wọ́n fi mọ̀ mí ní Yorùbá? Rárá. Ṣé ìbọ̀rìṣà ni wọ́n mọ̀ mí ní Yorùbá nítorí wọ́n ń bọ̀rìṣà ní China àti India? Rárá. Ìbọ̀rìṣà tó bá sọ pé ìbọ̀rìṣà ìyẹn kọ́ ni a fi ń mọ̀yàn ní Yorùbá. Ìtí a fi ń mọ̀yàn ní Yorùbá ni aṣọ, ìṣe, oúnjẹ tá à ń jẹ, àmàlà wa nìkan là ń jẹ àmàlà ń gbogbo ayé. Ara àṣà Yorùbá ni kábíyèsí ká fẹ́ fèèyàn joyè, ká fẹ́ fèèyàn jọba, kọ́ wá lọ sí àwọn nǹkan tí àwọn alálẹ̀ yẹn máa ń ṣe kó náà ó ṣe. Ẹ máa gbọ́, mo fẹ́ bi yín léèrè. Ẹbí mi kábíyèsí. Tó bá jẹ́ pé di ẹ̀sìn lẹ́fẹ̀ẹ́ lórí nítorí ọ̀rọ̀ ń pé èèyàn jọba. Tó bá jọba, tó bá lọ ṣe àwọn nǹkan ìlú, tó lọ ṣe àwọn ń pé ó wọ agbádá o, wọ́n sọ fún o báwọn àwọn bàbá bọ́n ṣe nìyí o, bọ́n ṣe nìyí o, ní àwọn nǹkan báyìí wọ́n á brief ẹ nítorí briefing. Wọ́n máa brief èèyàn. Tó bá ti kan yín pé àti sìn kankan ẹ̀sìn nìyẹn ìyẹn ìṣàṣà. Ṣé sọ fún olóyè ní pé kọ́kọ́ mi bí wọ́n ṣe ń Islam ni àbí wọ́n ṣe ń kírun? Ṣé sọ fún olóyè ṣé nígbà bá wà ń pẹ̀bí ẹ sọ fún mi bí ń ṣe lọ ṣọ́ọ̀ṣì? Ṣé màmá wà ń pẹ̀bí ẹ sọ fún mi bí ń ṣe bọ òrìṣà kan ni? Ẹ jẹ́ sọ fún yín inú òrìṣà tó wà nílẹ̀ Yorùbá ti àyíká ti sọ nílẹ̀ Yorùbá
àwọn òrìṣà tó common jù ní Ṣàngó àtògún. Ṣé Odùduwà bàbá wa sọ bọ Ṣàngó àtògún bàbá ńlá wa? Àìbalùgbàǹgbà náà kò jẹ́ kémi ó lè mọ̀. Ó yẹ kó ọmọ nítorí ọmọ ní Ṣàngó jẹ́ ọmọ ní Ṣàngó jẹ́ tí Odùduwà. Odùduwà ò sì rí báyìí kò fojú kan. Ọmọ ní Ògún jẹ́ sí Odùduwà. Ògún onírè láti Irè Èkìtì alágbẹ̀dẹ. Ọmọ ló jẹ́ sí Odùduwà. So Odùduwà fojú kan wọn. So ẹ sọ fún mi, ṣé ọfẹ́ sọ fún mi pé Odùduwà bọ Ògún àbọ̀bọ̀ Ṣàngó? Sọ́bọ Ọya àbẹ́ ìmọ̀tàn Ọya? Ṣé Ọya Odùduwà ń ṣẹgbẹ́ Ọya? Ṣé Ọ̀ṣun sódùduwà ń ṣẹgbẹ́ Ọ̀ṣun? So à ń sọ fún yín ìpìlẹ̀ ni ẹ lọ wò èké ṣe pé máa mú ìgbà tí ìbọ̀rìṣà délẹ̀ Yorùbá lẹ́yìn ìgbà táwọn Ògún àti Ṣàngó lọ ni which is just 700 years ago. Àwa Olódùmarè ni Yorùbá máa ń sìn. Èyí lèmi sì dúró tì, òun lèmi sí o. Ẹ má máa sọ pé wọ́n lọ lẹ Lárúbáwá bí ìgbà tí mo lọ London ni. Títọ́ ẹ pé ó dìgbà winter. Mo wọ ẹni tí òun lè ti rí yẹ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ wípé ṣé Ṣàngó tó jẹ́ wípé Ṣàngó ojú òní wọ́n tún sọ̀rọ̀ àwọn Odùduwà kí làwọn Odùduwà bọ Elédùmarè làwọn Odùduwà bọ Elédùmarè làwọn náà ń bọ. Ṣé rí nǹkan tí ó wà interesting lọ́rọ̀ yìí ni wípé ẹ ti rí pé ọba Olúwo ẹ ti rí pé wọn ò ní mọ̀ tó kún tó. Wọn ní mọ̀ tó kú tó nínú tó ń tẹ́ ń pè ní ọba àlú gbọ́dọ̀ jẹ́ni tó ní ìmọ̀, ọba àlú gbọ́dọ̀ jẹ́ni tó ní òye. Ìbá ṣe pé bàbá ọba Olúwo wọ́n bá ní ìmọ̀ tó kún tó, wọ́n mọ̀ wípé Ṣàngó Aláàfin ó yàtọ̀ sí Ṣàngó Irúnmọlẹ̀. Wọ́n mọ̀ wípé Ṣàngó Aláàfin wọ́n á mọ̀ wípé ó yàtọ̀ sí Ṣàngó Irúnmọlẹ̀. Ṣàngó Aláàfin òun ló jẹ́ àbúrò fún Àjàká tó jẹ́ àbísí kejì fún Ọ̀rànyàn. Nígbà tí Àjàká jọba tán Ṣàngó náà jẹ, bó tilẹ̀ jẹ́ wípé Àjàká tún padà sórí ìtẹ́ bàbá rẹ̀. Kí ló dẹ̀ jẹ́ kí wọ́n mọ̀ pé ní Ṣàngó ni wípé Tẹ̀là Oko gangan lórúkọ rẹ̀, kábíyèsí o. Nígbà wọ́n bí tí wọ́n ráwọn ìṣesí rẹ̀ wọ́n rí pé ìṣesí yìí ṣe wá dàbí ìṣesí Ṣàngó báyìí. Ẹ̀dẹ̀ má jẹ́ ká gbàgbé wípé ìnagijẹ máa ń di orúkọ. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa pè mí ní olóòótọ́. Ifáṣòótọ́ gangan lórúkọ mi, ṣùgbọ́n ìnagijẹ yẹn ó ti padà borí orúkọ mọ́lẹ̀. Ìwọ ọmọ yìí ṣe wá jọ ti Ṣàngó báyìí, akíkanjú ọmọ yìí ṣe wá jọ ti Ṣàngó, akitiyan rẹ̀ ṣe wá jọ ti Ṣàngó. Ó kúkú jẹ́ kí Ṣàngó yẹn kó kúkú fẹ́ kan bo Tẹ̀là Oko tí wọ́n sọ, ó kúkú jẹ́ kó bò mọ́lẹ̀. Ẹ̀dẹ̀ má jẹ́ ká gbàgbé wípé gbogbo wa pátápátá ọmọ Irúnmọlẹ̀ ni wá. Ló ṣe jẹ́ wípé ìwà tẹ́nì kọ̀ọ̀kan wa ó máa wù yóò máa jọ ìwà Irúnmọlẹ̀ kọ̀ọ̀kan ni tó jẹ́ Irúnmọlẹ̀ orí rẹ̀. Ẹni tó bá jọmọ Ọbàtálá ẹ ti rí ìwà ńlára rẹ̀. Àwọn nǹkan yẹn gan tiẹ̀ tó ń ṣẹlẹ̀ láyé sẹ́yìn gan tí wọ́n á ní báwo lọmọ yìí ṣe ní sùúrù bí Ọbàtálá báyìí náà. Tẹ bá rọmọ tó gbọ́n jù wọ́n á ní ó káre ó gbọ́n bí Ifá, because a ti mọ̀ wípé Ọ̀rúnmìlà bàrà Àgbọnmìrègún ọlọ́gbọ́n ni wọ́n. Tẹ bá wo tí Ifá sọ lójú odù Ifá ọlọ́gbọ́n méjì, ó ní ọlọ́gbọ́n kò gbọ̀ngbọ́n kó ta kókó omi sí tí a sọ, mọ̀rànmọ̀ràn kò mọ iye pẹ́lẹ̀ láyìnà ká òde bí ọ̀nà gbé pẹ̀kun. Adífá fún Ọ̀rúnmìlà bàbá lọ rí gbọgbọ́n lé Elédùmarè. Ǹjẹ́ Ọ̀rúnmìlà nílẹ̀ o akéré finú ṣùgbọ́n. So tá a bá rọmọ tó gbọ́n wá ní báwo lọ́gbọ́n rẹ̀ ṣe wá jọ ọgbọ́n Ọ̀rúnmìlà báyìí. Ó possible kan máa pèrò ọmọ yẹn ní Ọ̀rúnmìlà tó jẹ́ wípé kẹ́ tó bojú òbojú rí ìnagijẹ yẹn gá ti borúkọ mọ́lẹ̀. Ara àwọn èèyàn tó jẹ́ kó wọ́n dúdú wọ́n máa ní adúdú bíi Ifá kò mí ìpáhùn gangan ní Ifá. So ìbá kékeré bàbá Olúwo bá mọ ìtàn dáadáa wọ́n á mọ̀ wípé Ṣàngó Aláàfin òun kọ́ ni Ṣàngó òrìṣà, òun kọ́ ni Ṣàngó Irúnmọlẹ̀ tó rọ̀ wá
tó bá wọn rú àwọn tó bá wọn Ọ̀rúnmìlà àwọn Ògún àwọn Ọbàtálá àwọn Olókun àwọn Ọlọ́ṣà àwọn Olúẹ̀rí tánjọ kọ́wọ̀ nípọ̀ pé kí wọ́n ṣe ilé ayé. Ibi tí mo wà ń lọ ni wípé bàbá Olúwo wa sọ̀rọ̀ wọ́n ní àwọn Ọ̀rúnmọlẹ̀ wa mo ò bọ nǹkan kan kí ni Oòduà bọ kí ni Ṣàngó bọ kí ni Igbá bọ kí làwo bọ bàbá mi wọ́n bọ nǹkan o. Ẹ̀yin tẹ́ bá wo fídíò yìí ẹ bá mi share rẹ̀ kàn wọ́n lára. Wọ́n ní a kì í dàgbà máa kí mọ̀ rìn a kì í dàgbà mọ̀ nǹkan tá a bá mọ̀. Bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà dẹ̀ sọ̀rọ̀ wọ́n lẹ́ni tí ó mọ̀ tó mọ̀ pé òun ò mọ̀ ṣùgbọ́n tó ṣe tán àti mọ̀ tẹ́ bá kọ́rọ́ ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ ṣùgbọ́n àgbàlagbà tí ó mọ̀ tó dẹ̀ mọ̀ pé òun ò mọ̀ ṣùgbọ́n tí ò ṣe tán àti mọ̀ tẹ́ bá kọ́ kò lè mọ̀. Ẹ bá mi share fídíò yìí kó kàn wọ́n lára ẹ share rẹ̀ kó kàn wọ́n lára. Àwọn Ọ̀rúnmọlẹ̀ wa bọ nǹkan o bẹ́ẹ̀ ni wọ́n bọ nǹkan. Ẹ jẹ́ kí n kọ́kọ́ yẹ̀nà ọ̀rọ̀ yìí ná kí ni nǹkan tá à ń pè ní òkè ìpọ̀rí. Òkè ìpọ̀rí ni ìbọ àmì tí Elédùmarè fún òrìṣà kọ̀ọ̀kan. Ẹ jẹ́ kí n sọ lẹ́ẹ̀kan fún wa sí òkè ìpọ̀rí ni àmì ìbọ tí Elédùmarè fún irúnmọlẹ̀ kọ̀ọ̀kan láti jẹ́ kó jẹ́ alárinà láàrin irúnmọlẹ̀ yẹn àti Elédùmarè àtàwọn tó ń jẹ́ òmìsìn rẹ̀ àbáwọn akápò rẹ̀. Ẹ jẹ́ ká wò Ìkìn Ifá òun ni òkè ìpọ̀rí Ọ̀rúnmìlà. Ọ̀tà Ọ̀ṣun òun ni òkè ìpọ̀rí fún Ọ̀ṣun. Ẹ̀dùn Àrá òun ni òkè ìpọ̀rí fún Ṣàngó. Ẹ̀dán òun ni òkè ìpọ̀rí fún Ògbóni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ni iṣẹ́ tí òkè ìpọ̀rí wa máa ń ṣe? Iṣẹ́ tó òkè ìpọ̀rí máa ń ṣe mo ti sọ lẹ́ẹ̀kan wípé òun ló máa ń jẹ́ alárinà láàrin irúnmọlẹ̀ yẹn àti Elédùmarè. Torí pé tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ rí wípé Elédùmarè ó ṣe tó ń pè ní ìpínṣẹ́ fún àwọn irúnmọlẹ̀ wa. Iṣẹ́ tí Elédùmarè gbé fún Ọbàtálá òun kọ́ ló gbé fún Ògún. Iṣẹ́ tí Elédùmarè gbé fún Ògún òun kọ́ ló gbé fún Ṣàngó. Èyí tó gbé fún Ṣàngó òun kọ́ ló gbé fún Èṣù Ọláìlú. Eléyìí tó gbé fún Èṣù Ọláìlú òun kọ́ ló pín fáwọn ìyá mi. Oníkálukú ló ní iṣẹ́ rẹ̀. Kí wá ni tí wọ́n fi máa jíṣẹ́ yẹn fún Elédùmarè? Kí ni tí wọ́n fi máa jíyìn rẹ̀ fún? Kí ni tí wọ́n fi máa jí ìyìn yẹn fún Elédùmarè? Ibi tó pọ̀rí ti jáde nìyẹn. Òun ló fi jẹ́ wípé wọ́n á ní kẹ́ ẹ lọ rèé bọ Èṣù. Tẹ́ bá fẹ́ bọ Èṣù kí lẹ́yìn tẹ́ fẹ́ bọ wọ́n á ní kẹ́ ẹ bọ yanjú Èṣù. Torí pé àpẹẹrẹ tẹ́lẹ̀dùmarè fún ni ló fi jẹ́ wípé àṣẹjọ́ kìíní àná ó sì tún wà ń bẹ́ẹ̀ dọ̀la. Tẹ́ bá fẹ́ bọ Ifá wọ́n á ní kẹ́ ẹ lọ bọ Ìkìn Ifá òun lẹ́ máa bọ. Ẹ wá já abira wa ṣé àwọn Ọ̀rúnmọlẹ̀ wa wá bọ àwọn nǹkan yìí nígbà tí wọ́n wà láyé? Ẹ máa bá mi dáhùn ní comment section. Ṣé àwọn Ọ̀rúnmọlẹ̀ wa ṣé wọ́n bọ àwọn nǹkan yìí nígbà tí wọ́n wà láyé? Àbí ṣé nígbà tí wọ́n lọ tán láwa bẹ̀rẹ̀ sí ní bọ wọ́n? Ìdáhùn tí bàbá Olúwo tí wọ́n wá káàkiri nìyẹn. Pé àwọn Ọ̀rúnmọlẹ̀ yìí ṣé wọ́n bọ nǹkan kan nígbà tí wọ́n wà láyé? Ìdáhùn àwa ni wípé wọ́n bọ wọ́n. Ẹ jẹ́ ká wo tó dùn fákùn sọ. Ọ̀wọ́nyànrosùn ó ní Ọ̀wọ́nyànrosùn pòpò lóró adífá fún Ọ̀rúnmìlà bàbá àfọgbójúsù gbèrèrè gbogbo. Ifá mo dúpẹ́ yàn mi Ọ̀wọ́nyànrosùn Ifá mo dúpẹ́. Lójú Ifá yẹn Ọ̀rúnmìlà ní ìdojúkọ ó ní ìṣòro pẹ̀lú ọrọ̀ ajé rẹ̀ tó dẹnu kọlẹ̀. Nígbà tó gbé òkè ìpọ̀rí ẹ̀ kalẹ̀ wọ́n ní kí bàbá kó lọ bọ Ifá rẹ̀ kó fún Ifá rẹ̀ níyàn. Ìgbà tó Ọ̀rúnmìlà wá ṣe nǹkan yẹn tó ṣe ìbọ yẹn tí nǹkan yẹn dẹ̀ lọ dáadáa ó jẹ́ kí Ọ̀rúnmìlà lè máa sọ pé Ifá mo dúpẹ́ yàn mi tó túmọ̀ sí pé mo dúpẹ́ yàn tí mo fi bọ́ ẹ́ Ọ̀wọ́nyànrosùn Ifá mo dúpẹ́. Tẹ́lẹ̀ pé Ọ̀rúnmìlà ò bá bọ Ifá nígbà ayé rẹ̀ báwo ni irú kan yẹn sì fẹ́ ṣẹlẹ̀? Ẹ dẹ̀ má jẹ́ ká gbàgbé pé Ifá ní òfìká òfìkó. Òfin tí bàbá ọmọ fílẹ̀ lọ́mọ fi wọn sọ adífá fún Ọ̀rúnmìlà bàbá òfin ọ̀la alẹ̀ dọ́mọ. Òfìká òfìkó òfin tí bàbá mi fílẹ̀ mo fi wọn sọ. Ó túmọ̀ sí pé nǹkan táwọn Ọ̀rúnmọlẹ̀ wá ṣe òun làwọn náà ń tẹ̀lé. Odùduwà àtẹ̀wò yẹn tẹ ní kò bọ̀ wọn kan gbà ayé rẹ̀ Odùduwà bọ òkè ìpọ̀rí ẹ̀ o. Torí pé Odùduwà ó ní ìbọ tẹ́lẹ̀dùmarè fún un. Ilé kan bẹ ní Ọ̀yọ́ kò tiẹ̀ jìnnà pẹ́ẹ́pẹ́ àwọn bàbá Yájì olóòdùà ni wọ́n. Òòṣà tí wọ́n gbé lọ́dọ̀ wọn Oòduà ni. Tẹ́ ẹ bá débẹ̀ wọ́n ní ìbọ wọn ní òkè ìpọ̀rí rẹ̀ tí wọ́n dẹ̀ ń bọ bÓdùduwà dẹ̀ ṣe bọ́ nígbà ayé rẹ̀ náà làwọn náà ń bọ. Bẹ́ẹ̀ làwọn náà ń bọ. Ẹ̀yin olùgbọ́ mi lọ́kùnrin lóbìnrin tẹ́ bá ń gbọ́ ètò yìí alákàrà kan kì í fẹ́ kí mi ò dín. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ tí bàbá Olúwo ń sọ ẹ má jẹ́ ká jẹ́ kó lé wa kó lójú ọ̀nà wa o. Ìṣẹ̀ṣe làgbà o
Elédùmarè gangan jẹ́ àmọ̀ wípé àwọn ìṣẹ̀ṣe wa wọ́n ṣe pàtàkì torí pé ọmọkọ́mọ tó bá sọ pé òun fẹ́ gbàgbé ìṣẹ̀ṣe ọ̀rọ̀ rẹ̀ dàbí odò tó gbàgbé orísun ni o yóò gbẹ ní kíákíá ni. Ifá tó sọ pé ìbọn lè gbébọn làwúre adífá fún Ọ̀rúnmìlà abọ́sọ akápò rẹ̀ dọ́ba ẹni tó bá fẹ́ lájẹ mọ́ ṣe gbọ́ ìbọn lè gbébọn làwúre. Nígbà tá a bá sọ pé àní gbọ̀n kankan mọ́ àkàntọ́ra wá jẹ lásán ni o. Elédùmarè tóbi débi wípé èmi àti ẹ àkàn lè kọjú sí ká máa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀. Typical example system tẹ́lẹ̀dùmarè lò fún wa òun ni the separation of power tó wà the fear of government ta ní the executive legislature àti judiciary. Gbogbo alámọ̀ wípé gbogbo nǹkan tó bá ń dùn àwọn aráàlú lọ́kàn àwọn tó jẹ́ representative wọn ní constituency ẹnì kọ̀ọ̀kan wọn àwọn ni wọ́n á lọ máa sọ ní floor of parliament. Inú nǹkan tó ń bá sọ òun ni wọ́n á lọ gbé báàrò orílẹ̀-èdè. Kí ló dé tí àtẹ̀mí àtiwọ́ tá a sì ní inú ètò òṣèlú wáyé tá a ṣe gbá sọ̀rọ̀ kìlọ̀ ká ní president Tinubu agbé nǹkan báyìí wá o ọ̀nà agboolé wa ti bàjẹ́ o ẹ wá bá wa ṣe o. Àwọn tó jẹ́ representative wa àwọn ni afọ̀rọ̀sílẹ́nu they are the voice of the voiceless. Àwọn ni wọ́n á lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà làwọn rúmọlẹ̀ wa ṣe jẹ́ bẹ́ẹ̀ náà lòkè pọ̀ wọ́n ṣe jẹ́. Ifá dẹ̀ ti sọ wípé abẹni bẹ̀rẹ̀ olú àtẹ̀lẹsẹ̀ ní bẹ́ẹ̀ náà wò bèbèdí ní bẹ kíjì pa adífá fún Ọ̀rúnmìlà bá lọ sógun olújẹ́bi òun ẹ̀ràn jẹjẹ. Ọ̀rúnmìlà ní tẹ́lẹ́gún bá jí láàárọ̀ ó ní kó mú obì kó lọ sí ìdí egúngún ẹ̀ kó ṣe wúre ó ní yóò bàrẹ̀ ní ìdí egúngún. Ọ̀rúnmìlà tún tẹ̀síwájú ó ní tó lóòṣà náà bá jí láàárọ̀ kùtùkùtù ó ní kóun náà mú obì kó lọ sí ìdí òrìṣà rẹ̀ ó ní yóò bàrẹ̀ ní ìdí òrìṣà. Tó ní Ṣàngó bá jí láàárọ̀ kùtùkùtù ó ní kó mú ogbó kó lọ sí ìdí Ṣàngó yóò bàrẹ̀ ní ìdí Ṣàngó rẹ̀. Ifá mi ẹ̀sẹ̀fẹ̀ ọlọ́mọ ẹ̀rẹ́ jẹ́jẹ́. Ọ̀rúnmìlà ní tí akápò tòun náà bá jí kó náà mú obì tó gbó kó mú sọ̀run rẹ̀ kó tako sẹ́lẹ́gbára kó yín àkàrà kó fi bọ́ ọmọlẹ̀ ó lóun náà ó bàrẹ̀ nídìí òun. Kí nìkan tá a wá sọ fúnra wa nínú ìṣẹ̀ṣe Yorùbá ẹbọ làwa máa ń ṣe ń bẹ̀. A lè tún láwọn èèyàn kan tí wọ́n ń sáwóyéwóyé pé ẹ ó wù wá lọ́kàn láti padà sínú ìṣẹ̀ṣe Yorùbá ṣé a lè má ṣe ẹbọ ṣé a lè má bọ̀ kankan ẹ má tanra yín jẹ. Ìbọ ni ègbè ìbọ ni àwúre. Tó bá lọ fẹ́ padà sínú ìṣẹ̀ṣe Yorùbá tó bá ṣe láti bọ̀ kankan ìṣẹ̀ṣe Yorùbá ò sí fún ẹ. Àlálíkùwà àwọn ẹ̀sà àtọ̀wọ́n ìwà tán kó wá fún wa náà wọ́n fi rọ́kọ̀ wa lómi ọ̀rọ̀ jẹ́ ni wọ́n ń ṣèbọn bíbẹ̀ náà ẹran iléyá tí wọ́n ń pa kí ni wọ́n ń pa fún ìbọn náà fi ń ṣe. Èmi ò wá láti ṣe syncretism ṣùgbọ́n mo kàn ń try láti gbé wa débẹ̀ ni. Ẹ jẹ́ ká gbìyànjú ẹ jẹ́ ká wá ìmọ̀ ẹ wọ̀rọ̀ kan tí Saheed Òṣùpá sọ. Ní ilẹ̀ Áfíríkà ni mo máa ń wá lọ mo dídí láti mo mọ̀ fẹ́ mo lọ kọ́ Ifá pé mo fẹ́ mọ̀ kó ṣe mo fẹ́ fi ṣe babaláwo ìmọ̀ tó wà nínú ẹ̀ ni mò ń yọ tí mo fi ń káwọn èèyàn ní ọgbọ́n torí pé ìtàn pọ̀ ló fa gan láti káwọn èèyàn lọ́gbọ́n bọ̀ tí wọ́n bá rí mi ti bá ń rìsáìtì odùfà àwọn àgbà odóògùn ni o babaláwo ni o apá ẹ̀ o tó bá bọ̀ ẹ̀ lọ́wọ́ ikú ni o tó bá kí ẹkú ni o tó bá ranjú mẹ́wàá tákìtì o gbogbo àkọ́ bẹ́ẹ̀ náà máa ń sọ ṣùgbọ́n ìmọ̀lẹ́mí wà káàkiri. Saheed Òṣùpá ní òun dìídì kọ́ Ifá torí kóun lè bá ṣe ní ìmọ̀ torí pé ìmọ̀ pọ̀ nínú Ifá ìtàn pọ̀ nínú Ifá. Ìwọ tó fẹ́ tako ìṣẹ̀ṣe ìjọ gbìyànjú kọ́ Ifá bí? Ìwọ àfà tó fẹ́ bú ìṣẹ̀ṣe ṣó kọ́ Fá? Ìwọ pásọ̀ tó fẹ́ bú ìṣẹ̀ṣe ṣó kọ́ Fá? Tó bá kọ́ Fá mọ́ bú ìṣẹ̀ṣe gbìyànjú kó kọ́kọ́ kọ́ ná. Tó bá ti wá kọ́ wàá wá rí wípé ọgbọ́n ìmọ̀ òye ó ń bẹ nínú Fá. Tẹ́ bá rí fídíò tí Saheed Òṣùpá ṣe yẹ ẹ jẹ́ kí n fi fídíò yẹn hàn yín. Ní ilẹ̀ Áfíríkà ni mo máa ń wá lọ mo dídí láti mo mọ̀ fẹ́ mo lọ kọ́ Ifá pé mo fẹ́ mọ̀ kó ṣe mo fẹ́ fi ṣe babaláwo ìmọ̀ tó wà nínú ẹ̀ ni mò ń yọ tí mo fi ń káwọn èèyàn ní ọgbọ́n torí pé ìtàn pọ̀ ló fa gan láti káwọn èèyàn lọ́gbọ́n bọ̀ tí wọ́n bá rí mi ti bá ń rìsáìtì odùfà àwọn àgbà odóògùn ni o babaláwo ni o apá ẹ̀ o tó bá bọ̀ ẹ̀ lọ́wọ́ ikú ni o tó bá kí ẹkú ni o tó bá ranjú mẹ́wàá tákìtì o gbogbo àkọ́ bẹ́ẹ̀ náà máa ń sọ ṣùgbọ́n ìmọ̀lẹ́mí wà káàkiri. Ẹ̀yin náà ti rí ṣùgbọ́n ẹ jẹ́ kí gbogbo wọn gbìyànjú ká kọ́ Ifá. Reverend Lijadu àwọn missionary ni wọ́n gbìyànjú wọ́n lò wọ́n against ìṣẹ̀ṣe pé kán lọ máa sọ nǹkan tí ò dá nípa ṣẹ̀ṣe. Nígbà tó padà yá Reverend Lijadu wọ́n kọ́ Fá nítorí kọ́ nínú Fá òun náà ni wọ́n lọ ń sọ opposite fáwọn èèyàn ṣùgbọ́n nígbà tó padà yá alápadà fokọ lẹ́ràn Reverend Lijadu wọ́n padà ṣe Ifá náà ni. Ìwọ olùgbọ́ mi tó gbọ́ mi gbìyànjú kó kọ́ Ifá tó o bá kọ́ Ifá o lè mọ nǹkan tó wà ń bẹ̀. Ẹ sọ fún bàbá Olúwo ẹnìkan kọ́ Fá ẹnìkan kọ́ nípa òrìṣà tán bá ti kọ́ Fá tán mọ̀ nípa òrìṣà kán wá ṣe comparative kán gbé kúrò àwọn kan gbé sẹ́gbẹ̀ẹ́ kán gbé Fá náà sẹ́gbẹ̀ẹ́ kán jọ méjèèjì pọ̀
wọ́n á rí wípé Ifá nìkan ni òpó, Ifá nìkan ni igi àlọ́yè, Ifá nìkan ni ọ̀nà yìí, Ifá nìkan ni òtítọ́. Ẹ̀yin tẹ́ bá rí fídíò wa ẹ máa bá wa like ẹ comment, tẹ́ bá jẹ́ pé bá àkọ́ lélẹ̀ ẹ subscribe sí channel wa, ẹ share fídíò yìí ẹ pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ pín nígbànígbà. Ire o.